gbọ́ mi dáadáa, ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì rù sórí tí ayé rẹ̀ fi ń ṣẹ̀sín. Gbogbo ẹnikẹ́ni tó bá mọ ẹ̀sìn ṣùgbọ́n tí ò mọ àṣírí Olúwa, irú wọn ló máa ń ṣẹ̀sín. Ọ̀nà tí èèyàn ń gbà ṣẹ̀sín pọ̀. Èèyàn lè ṣẹ̀sín lórí ọmọ, èèyàn lè ṣẹ̀sín lórí ìgbéyàwó rẹ̀, èèyàn lè ṣẹ̀sín lórí bísínẹ̀sì ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí ẹ ṣòro bí ojú lásán ni. Ìkìlọ̀ pàtàkì eléyìí wà fún gbogbo ọmọ mi àti ìràwọ̀ mi, àwọn tí wọn kì í máa ṣe ìpèsè odò. Ìkìlọ̀ eléyìí wà fún ọ. O ò gbọ́dọ̀ fi fídíò ṣeré o. Mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi share. Gbogbo ọmọ omi àbí gbogbo ẹni tó bá ń lo ìràwọ̀ omi tí ìbá kí ṣe ìpèsè odò rẹ̀ lóòrèkóòrè, bírú wọn bá ṣeré lọ etí odò, odò lè gbé wọn lọ. Bírú wọn ó bá wọ ọkọ̀ ojú omi, yóò dàbẹ́ ni wípé ọkọ̀ ojú omi yẹn fẹ́ dànù. In fact, àwọn ẹja tó wà nínú odò yẹn wọ́n máa bẹ́ sókè tí wọ́n fi mọ̀ wípé ọmọ omi àbẹ́ni tó ń lo ìràwọ̀ omi ó ń bẹ ní inú ọkọ̀ yẹn. Ṣé rí àwọn kankan wà tá a bá ń sọ ẹlòmíì àròbóyá eré ni kókó báyìí láàárọ̀ fadití. Ṣé rí àṣírí lẹlòmíì sọnù. Wo gbogbo àwọn nǹkan tó yẹ kí a jọ mọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì náà ò mọ̀. Má gbàgbé o, ẹ̀sìn ọ̀tọ̀. Ìdí ẹ̀ nìyẹn tá a bá sọ nípa ẹ̀sìn, we have almost 4,000 religions. Wo jẹ́ kí nǹkan kọ́kọ́ yé ọ. Ìkan báyìí òun ni Ọlọ́run. Bá a bá sọ̀rọ̀ nípa ìràwọ̀, a sọ nípa ẹ̀sìn, a sọ nípa àṣírí Ọlọ́run. Ẹ gbọ́ mi dáadáa, ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì rù sórí tí ayé rẹ̀ fi ń ṣẹ̀sín. Má ṣì mí gbọ́ o, èmi kan tí mò ń bá ẹ sọ̀rọ̀ yẹn, olórí ẹlẹ́sìn ni mí. Ṣùgbọ́n mo mọ ohun tó ń pè ní ẹ̀sìn, mo sì mọ ohun tí wọ́n ń pè ní àṣírí Olúwa. Gbogbo ẹnikẹ́ni tó bá mọ ẹ̀sìn ṣùgbọ́n tí ò mọ àṣírí Olúwa, irú wọn ló máa ń ṣẹ̀sín. Ọ̀nà tí èèyàn ń gbà ṣẹ̀sín pọ̀. Èèyàn lè ṣẹ̀sín lórí ọmọ, èèyàn lè ṣẹ̀sín lórí ìgbéyàwó rẹ̀, èèyàn lè ṣẹ̀sín lórí bísínẹ̀sì ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí ẹ ṣòro bí ojú lásán ni. Àní gbogbo ọmọ omi àbí gbogbo ẹni tó bá ń lo ìràwọ̀ omi tí ìbá ṣe ìpèsè odò lóòrèkóòrè àbí bó ti tó àbí bó ti yẹ, kò gbọ́dọ̀ ṣeré létí odò. Tó bá ṣeré létí odò, odò á gbé lọ. Tó bá lọ wọ ọkọ̀ ojú omi rẹ̀ lè dànù. Nọ́mbà mi ò yípo padà 08054353629. Ẹ WhatsApp ẹ̀